Wàhálà rẹpẹtẹ lọ́rùn ọba aláyé yìí. Wọ́n ní bàbá Aláàfin Ọ̀yọ́ Túnjí tó ṣaláìsí lẹ́yìn tó kúrò láàfin Ọ̀yọ́ ní Nàìjíríà tó lọ kó sílùú òyìnbó níbi tóun náà ti ń jayé ọlọ́ba. Àgbà ọ̀jọ̀gbọ́n onímọ̀ òfin Fẹ́mi Fálànà ti sọ pé àfi kí iléeṣẹ́ agbófinró DSS ó tú ìdí Aláàfin Ọ̀wọ̀ Adé àtàwọn abẹ́sìnkáwọ́ ọba wò dáadáa wò láti mọ ohun tó fa sábàbí ikú olóyè Lukman Sulaiman Aróhunfálẹ́ ẹni tí í ṣe bàbá ọba ìlú Ọ̀yọ́ Túnjí nínú ìwé ẹ̀sùn èyí tí déètì ẹ̀ jẹ́ ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí tí Fálànà fi ránṣẹ́ sí ọ̀gá àgbà ikọ̀ DSS tó sì ka ẹ̀sùn sí Aláàfin Ọ̀yọ́ ọba Bímbọ́lá Hakeem Ọ̀wọ̀ Adé àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ lọ́rùn wípé wọ́n fìyà jẹ olóyè Lukman Sulaiman Aróhunfálẹ́ ẹni tí í ṣe bàbá ọba ìlú Ọ̀yọ́ Túnjí lọ́nà àìtọ́ títàn ó sì padà kú báyìí. Fálànà sọ pé gẹ́gẹ́ bí agbẹnusọ àwọn tọ́rọ̀ kàn táwọn náà wà níbẹ̀ lọ́jọ́ ọ̀hún Ọládọ̀tun Ayọ̀délé Adéọlá Ayọ̀délé àti Roslyn Àyọ̀ká jẹ́rìí pé lóòótọ́ ni nǹkan yìí ṣẹlẹ̀ ní ààfin Ọ̀yọ́ lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí nítorí pé ìyà táwọn náà rí jẹ lọ́jọ́ ọ̀hún kì í ṣe kèrémí. Nínú ọ̀rọ̀ tí àwọn agbẹjọ́rò sọ ni pé nígbà tí àwọn èèyàn yìí kọ́kọ́ dé sí ààfin ọ̀rọ̀ wọ̀ láàrin wọn. Ṣá o kò pẹ́ ni àríyànjiyàn bẹ́lẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ àyàn ọba ní Seldon ní South Africa léyìí tó jẹ́ pé ẹsẹ̀kẹsẹ̀ ni olóyè Aróhunfálẹ́ ṣàlàyé pé Ọọ̀ni Ilé Ifẹ̀ ló ń ṣe àmójútó rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ò sì sí wàhálà ṣùgbọ́n nígbà tí Aláàfin máa fèsì ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ bẹ́yìn yọ ò nítorí níṣe lọ́ba bu ẹnu àtẹ́ lu Ọọ̀ni Ilé Ifẹ̀ tó sì tún pe àwọn àlejò rẹ̀ ní onírọ́ ọ̀dàlẹ̀ àti páńpẹ́ aburú tí wọ́n rán sí òun bẹ́ẹ̀ ló bá pàṣẹ káwọn ẹ̀ṣọ́ rẹ̀ wá kó lùlù fún wọn gidigidi níwájú rẹ̀ tí wọ́n sì tún gba fóònù lọ́wọ́ ọ̀kan lára wọn tó ń ṣe fídíò lẹ́yìn tí wọ́n tì í dànù látòrí staircase. Èyí gan ló sọ olóyè Aróhunfálẹ́ di òkú látàrí ìyà tó jẹ pẹ̀lú ọjọ́ orí rẹ̀. Láfikún Fálànà ní pé nígbà tí Aláàfin tẹ́ ìfẹ́nu rẹ̀ tán tó ránṣẹ́ sí àwọn ọlọ́pàá láti wá kó wọn fún ẹ̀tẹ̀ tí kò nídìí ó ṣèyí láti wá àwíjàre fún ìdí tí wọ́n fi dèrò tẹ̀sán pẹ̀lú bí wọ́n ṣe ṣèṣe tí ẹ̀jẹ̀ ń dà lára wọn ni wọ́n tún tì wọ́n mọ́lé títí di ọjọ́ kejì lẹ́yìn tó jẹ́ pé wọ́n tọwọ́ bọ̀wé lórí ẹ̀sùn tí Aláàfin fi kàn wọ́n yìí kí wọ́n tó gba béèlì wọn. Wọ́n sún tẹ̀sán lọ́jọ́ náà ni o kí wọ́n tó tú wọn sílẹ̀ lọ́jọ́ kejì lẹ́yìn tí wọ́n bẹ̀bẹ̀ nínú lẹ́tà tí wọ́n kọ sí Aláàfin. Bákan náà ni wọ́n gba ilé ìwòsàn lọ fún ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bọ́ lákòlò àwọn ọlọ́pàá. Ṣá o olóyè Aróhunfálẹ́ padà jẹ́ Ọlọ́run nípè lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí. Ó tẹ̀síwájú pé ó sì lè jẹ́ pé ọ̀gá ọlọ́pàá pátápátá ti pàṣẹ kí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ ọ̀hún síbẹ̀ kò tíì sí ìlọsíwájú kankan. Ní báyìí tí Fálànà ti ṣèlérí láti bá Aláàfin àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ fa ẹjọ́ lórí nǹkan tí wọ́n ṣe yìí. Ó fi apá kan náà rọ ìjọba láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí fínífíní. Ó túbọ̀ rọ̀ wọ́n láti má jáfara kí ọ̀rọ̀ bá lè tètè níyanjú.